dára bá a bá sùn ká tó sùn lálẹ́ a ó gbàdúrà pé ká sùn láyọ̀ bá a bá ròde a ó gbàdúrà pé ká lọ láyọ̀ ká bọ̀ láyọ̀ bá a bá dojú ọjà àdúrà kówó pé náà là á gbà á. Mo ti wá dé sórí ètò lónìí àdúrà mi ni wípé ayé ẹ jẹ́ kó yẹ mí kí n má fẹnu kọ mo ní kéèyàn mi má fi ti ẹnu gbó bí ọwọ́ ẹnu àkókò nìkó ẹnu ẹni la fi ń sọ nǹkan tó dáa sáyéra yìí ni ẹnu ọ̀hún kan náà ló máa ń ràn wọ́n kan níṣẹ́ tí ò dáa ẹnu tèmi kó má pa mí ọ̀rọ̀ tèmi máa sọ tán máa ní kán lọ mú mi wá kí wọ́n lọ kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí mi lọ́wọ́ sí mi lẹ́sẹ̀ kí n má bá wọn sọ o mo lọ́rọ̀ tèmi máa sọ tó máa yọ ikọ̀ lápò láti wí pé bóyá pé wọ́n fẹ́ fi ṣe nǹkan ìjàmbá fèmí mo lémi ò ní bá wọn sọ ọ̀rọ̀ tí mo máa sọ tán máa ní kán lọ gbówó fún mi kán lọ gbé mọ́tò fún mi kí wọ́n máa fi nǹkan rere nǹkan ayọ̀ ìkan ọ̀dọ́ wọ́n máa fi lọ̀ mí lèmi ó máa bá wọn sọ láyé tèmi àti gbogbo olólùfẹ́ ètò Àgànláyé pẹ̀lú Jùmọ̀bí lógorí afẹ́fẹ́ Jùmọ̀bí Omiṣọ̀lẹ̀ lórúkọ tèmi ọmọ wọn nífẹ̀ẹ́ òòyè níbi tó Jùmọ̀ rere tí mo wá sílé ayé mo lẹ́nu wa ò ní pa wá o ẹnu wa ò ní yẹgi mọ́ wa lẹ́yìn ẹsẹ̀ gbogbo ohun táwa bá ti ń bá wọn fẹnu sọ láyé yìí tá a wá yìí ohun ayọ̀ ohun ìdùnnú la ó máa sọ. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé kí ni kò lè bá wọn gé ní ọmọ ò padà ẹni tí wọ́n gbọ́wọ́ sọ̀rọ̀ pé ọmọ wa nù. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé kí ni kò lè bá wọn gé ní ọmọ ò padà ẹni tí wọ́n gbọ́wọ́ sọ̀rọ̀ pé ọmọ wa ní. Gbogbo ọgbà ọpẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́mi ètò ayé mi níbẹ̀rẹ̀ o kọ́kọ́ kòrò àti lè dìde wá ní ìṣòro ó lè jù èmi kan mọ̀ pé wọ́n padà ní ọmọ tó ń sọ mo tẹ̀ tí gọ́gọ́rà ròpin kò ti jù mo tẹ̀ tí gọ́gọ́rà ròpin kò ti bọ́ mo ti rò pé wọ́n jẹ́ àkúnni kó tó di kọ́ba mi kò forúkọ rò mí ò wá sí wò lọ́lábàdé lórúkọ mi ìbá fọkàyọ̀ o. Àlàbí ọjọ́ yẹn máa rí o Àlàbí ọjọ́ yẹn máa rí bàbá sí sọ pé kí ni kò lè bá wọn jẹ́ ní ọ̀rọ̀ padà wọ́n sọ̀rọ̀ pé ọmọ wa ni bẹ́ẹ̀ ni mo ní wípé Àlàbí Pasuma wonder kọ́lọ́ má jẹ́ ó kọrin tán àfi bí ipò tí mo ń tà fẹ́ máa fèsì torí wípé kò sí ipò àbí kankan tẹ́dà bá ń là kọjá lọ́wọ́ yìí ó wà ní ó máa lọ kẹjá máa calm down ẹ wò ó mo fẹ́ bá wa sọ̀rọ̀ nípa ara wa lónìí bẹ́ẹ̀ náà ni nípa gbogbo ohun tí à ń dojú kọ nílẹ̀ òní tó mọ̀ yìí tó jọba gbogbo wa káàkiri àgbáyé tó tún wá kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n nílẹ̀ Nàìjíríà àmọ́ kí n tó máa bá wa sọ ẹ̀jẹ̀ ìṣubú lajẹ́ mò ń bọ̀. kó tó dé o. Àlàbí ọjọ́ yẹn máa rí o. Royal pop lollipop. La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy mo fẹ́ lollipop strawberry real pop lèmi fẹ́ èmi náà máa gba mango real pop sí rárá o ẹyọ kan ló máa gbé. èmi dà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà wọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. lílalíla ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75 cl 50 cl àti
àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet real pop ó ṣe ńlá fọmọdé ó ṣe ńlá fàgbàlagbà òun ni kẹ́ẹ̀jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti wé àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ilasamaja Lagos. Real pop lollipop. Erosimos catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àṣewù bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ìbẹ̀rù sí ìfòyà sí rárá tested and trust Erosimos wọ́n ṣe gbẹ́rẹ́lé. Erosimos catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ní ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimos catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimos catering service ilé-iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimos wọ́n ṣe gbẹ́rẹ́lé. Allahu Latif. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Èyí ni ìbẹ̀bẹ̀ ẹ̀sìn àwùjọ àdúrà àwọn olóríire. Ti ìjọ Nadwa Global Assembly Latiful Akbar Azam. Ìpàgọ́ tí a ti máa ń pe orúkọ Ọlọ́run yá Latif ní òǹkà mílíọ̀nù. Àrà ọ̀tọ̀ ní tọdún yìí nítorí pé àǹfààní méjì ló wọnú ara wọn. Latiful Akbar àti Nisfu Shaban. Ọjọ́ tí a máa ń fi àdúrà bẹ Allah lórí kádàrá ẹ̀dá ẹ̀. Òun ni àkọlé tọdún yìí fi jẹ́. Allahu Latif olùtúfú bí fi máa jẹ́ ara ti fi ilmọ̀ mọ́kọ́. Ọlọ́run aláàánú bá mi fi àánú ẹ̀ tó gbogbo ètò kádàrá mi lọ́dún ẹ̀. Èyí tí ó wáyé ní Sunday tó gbẹ̀yìn nínú oṣù February 25, 2024. Ní Tafawa Balewa Square láti dédé aago 9 àárọ̀ di aago 4 ìrọ̀lẹ́. Lábẹ́ olùdásílẹ̀ àti ìmáàmù àgbà fún ìjọ Nadwa Global Assembly tó kárí ayé Sheikh Dr. Abdulrahman Adéyanjú Lawal. Ètò ìmúra wá sí ìjókòó àdúrà yìí kò yàtọ̀ aṣọ funfun látòkèdélẹ̀ ìbòrí àti fìlà wa kó jẹ́ funfun. Wa ma tawfiki illa billah. Fa'anta Latif. Erosimos Communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. Àgànláyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. jàre ilé ayé ò ṣe é dá lò bẹ́ẹ̀ ni kò ṣe é dágbé. Àgànláyé lẹ́tọ̀ pẹ̀lú Jùmọ̀bí ṣẹ́yìn ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni mo ní kẹ́ ẹ mú kálẹ̀ ayọ̀ ẹ̀dẹ́ bá wa dáadáa àmọ́ ẹ̀ má wàá gbàgbé o mo máa ń sọ fún yín gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Àgànláyé gbogbo ẹ̀yin olólùfẹ́ Jùmọ̀bí omi ṣòre tẹ máa ń sọ wípé mo miss program ẹ mo ṣe kíní kan mo ní kí ló dé tẹ kí ló dé why are you sleeping on it don't dull it kí ló dé ẹ má máa ṣe zẹ́ngẹ̀zẹ̀ gẹ́gẹ́ bí aṣọ bèbí a ní eye ṣe zẹ́ngẹ̀zẹ̀ ẹ má máa ṣe yẹn ó yẹ mo yẹn bá yín sọ yẹn ẹ fi rọ́ṣìmù fóònù yín ẹ lọ sórí YouTube yín ó yẹ follow Jùmọ̀bí omi ṣòre tàbí kẹ́ tí Àgànláyé síbẹ̀ máa rí mi ẹ follow kẹ́ subscribe kẹ́ like wa so gbogbo bó bá ṣe ń lọ a máa ja yín sí tá bá dẹ̀ ṣe ń ja yín sí tẹ́ bá ti miss ẹ kàn lọ wọ episode yẹn kó ná yín anything now bí ṣe máa yín sọ̀rọ̀ ẹ mo wà live lórí Instagram official Jùmọ̀bí lórí Instagram ẹ lọ síbẹ̀ ẹ máa bá wa ń bẹ̀ ẹ máa darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi náà lè máa tún máa wò mí tó bá jẹ́ lórí Facebook ní ẹ lọ sí orí Jùmọ̀bí omi ṣòre lórí Facebook so tẹ́ bá ti ní gbogbo yẹn lọ́wọ́ kò sí wàhálà mo wá níṣẹ́ wọ́n fẹ́ fi ọmọ fọ́kọ ni àbó fẹ́ yàwó fọ́mọ ẹ má gbàgbé láti pe alága tó ṣe kíni tó kíláàsì kó lè bá yín fi kíláàsì sí ìnáwó yín kí gbogbo ẹ lè wà kíláàsìkà ó ti yé yín ẹ pé Jùmọ̀bí omi ṣòre sórí 070 4424 7984 070 4424 7984 so pẹ̀lú tí mò ń bá wa sọ lọ mo ní wípé pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ báyìí bí ìlú ṣe rí gbogbo wa la mọ̀ ṣùgbọ́n tó bá ní pé bí oyin ṣe dùn la ṣe máa la ṣe mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ló máa yọ nídìí ẹ má ti jẹ́ ká la bó ṣe dùn yẹn gbogbo ẹ̀yin tèmi tẹ̀lé fẹ́ pè mí ẹ ní sùúrù ẹ jẹ́ n parí ètò kẹ́ tó máa pè mí etí ògbéjì mo ní kẹ́ ẹ kọ nọ́mbà yẹn lẹ̀ ní ṣebí weekend làwọn ọmọ yín sì fẹ́ lọ lé ọkọ ẹjọ́ di ẹ so tí n bá ti parí ètò ẹ pè mí
ṣe rí bí ayé ṣe wà ní ìsìn yìí tí gbogbo ẹ ṣe rí bó ṣe ti dé yìí everybody wa ti fèsì reality yẹn báyìí ṣùgbọ́n ṣe mọ nǹkan ẹyọ kan tó máa mẹ́mi àti ẹ kájagun yè ní kẹ́mi wá wà dáadáa o pẹ̀lú àlàáfíà ara ẹ má jẹ́ ká máa stress ara wa ní tó wà nílẹ̀ gan ti ju àwọn bí àṣà táwọn ọmọ mi ń dá lórí tí wọ́n á ní pressure ti wà ẹ̀yin fúnra yẹn má wàá kó pressure lera yín lórí ẹ calm down ẹ ní sùúrù ẹ ṣe nǹkan tó bá tọ́ lásìkò tó tọ́ ṣe ráwọn nǹkan kan wà tó jẹ́ wípé luxury ni wọn kì í ṣe necessity ẹ pa àwọn yẹn ti àwọn nǹkan tó jẹ́ wípé àwọn nǹkan tó jẹ́ wípé afẹ́fi wọn ló gbà ṣe ráwọn nǹkan tó bá jẹ́ ojúlówó tó yẹ pé kò ṣeé má ní kò ṣeé má ṣe àwọn tẹ́lẹ̀ ìbò ń pè ní priority àwọn yẹn ni ẹja fèsì báyìí ẹja fèsì àwọn yẹn squarely bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó dàbí pé ìwọ ní ìsìn ó fi ọmọ sí ilé ẹ̀kọ́ olówó ó dá kí èèyàn fọmọ ní good education tó bá mọ̀ pé bí ilé ibi tẹ́ fọmọ sí yẹn agbára ò ká mọ́ ẹ come down to our level bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ẹ mú wá sí level wa bó jẹ́ ilé ẹ̀kọ́ ìjọba àwa ìtàǹbà yín sọ̀rọ̀ yìí àlọ́ ilé ẹ̀kọ́ ifo àwọn ìjọba yìí náà la lọ adèdúró àṣẹ àdùnwò so bóyá kẹ́ ẹ ṣe yẹn ni ẹ mọ̀ pé ní ilé yín ó ti ní ẹni time table ó ní àwọn orú oúnjẹ tẹ́ máa jẹ ẹ̀yin ilẹ̀ bí àwọn ọmọ yẹn ẹ má ti bàbá wọn ní ti kú sí ẹ jẹ́ dádì àti mọ́mì yẹn calm down ẹ̀yin mọ́mì ẹ má fúngun mọ́ dádì pé dandan wọn ní láti wá lóòótọ́ ni àwọn náà pè wọ́n wá sílé ayé bó ti rí bó ṣe rí ẹja jọ face reality ó ti yé yín so ilé ayé táìmù tá a wà yìí a máa understand ara wa ni kò sọ̀rọ̀ pé kọ́rùn wo ẹnìkan kò sí sán nìkan kan bì kan gbogbo alájọ máa pín ṣe àtẹ̀yìn ọmọ ní ibo ló ti jẹ́ pé dandan ká máa jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́ àwọn wo ló program kìíní yẹn sí inú ọpọlọ wa tó bá jẹ́ ẹ̀mejì ló yọ ẹ jẹ́ àfihàn ìgbádùn jẹ́ tó bá jẹ́ ẹ̀kan ló yọ ẹ jẹ́ ká jẹ́ pẹ̀lú ìdùnnú pẹ̀lú ayọ̀ ní tó ṣe kókó ní àlàáfíà ara àtẹ̀mí tó bá gùn ó lọ́mọ máa ń sànyà ló ń san oore ẹ má fún ẹnìkan pa ẹ má fi wàhálà pé nìkan ẹ jẹ́ ká re-strategize ẹ mú káwọn olóyìnbó wípé ẹ máa tún ṣẹ́pín ni ẹ jẹ́ àdá gbogbo ẹ̀ lẹ̀ káwá tún ṣàbáyà àti fèsì reality báyìí kò sí pé kinní mọ́ duplex lẹ́yìn gbé yẹn tẹ́mi bá ti fẹ́ bọ́ kí ló dé tẹ̀lé lọ two bedroom flat ọ̀pọ̀lọpọ̀ wa yàrá kan náà ti tọ́ gbogbo wa kọ́ọ̀tì làwọn ìyá wa fi ń là ń gbà yẹn àkú àdèdè èèyàn ẹ má tẹ nìkan ní tìkùtì ẹ̀wọ̀n torí pé wọ́n jẹ́ dádì yẹn ò nìkan wá kú ọwọ́ mọ́mì jí sówó wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà tá a bá fi tó bá jẹ́ priority ni ẹja máa fowó ṣe báyìí ṣé ní gbogbo afẹ́ ṣe kíní kan ọ̀rẹ́ mi sọ èmi náà fẹ́ òòyàn máa yàgbẹ́ sára ni má tira ẹ̀ ó ti yé yín ẹ wò ó mò ń bọ̀. Jalatifu alati, jalatifu alati, jalatifu alati, jalatifu alati. Nke pe àwọn ọba àánú, jalatifu alati. Àánú rẹ̀ ṣáni mo fẹ́, jalatifu alati. Jalatifu ntufu bi, jalatifu alati. Bima jarabi ilmu qadir Jalatifu alati Bikadara uba gbé mi Jalatifu alati Fàdúrà gbé mi ya ilahi Jalatifu alati Gbogbo bùkátà mi ó pọ̀ láyé Jalatifu alati Ọba tó ní mi dákun bá mi ṣe Jalatifu alati Kaya wa si alimu peke Jalatifu alati Ori sukris konje mila Jalatifu alati Itasirati risiki ya Allah Jalatifu alati Anu lo dákun jẹ. Ẹ ti gbọ́ bá yẹn ṣé ẹ ti ẹ̀rí táìmù tá a wà yìí irú àwọn tó fi ti táìmù ni yálà àti ìfúnni ọba aláàánú ó ní kí gbogbo wa dúró mọ́ ní ìsìn yìí ṣẹlẹ̀ ní ìmáàmù Bada Nadiwat àwọn ni wọ́n kọ orin yẹn yálà àti ìfúnni tó bá ti lè fà á ló dàbí orin tí Wàsíù kọ ní tó bá fa 1,000 owó àwa ẹ̀wá ilé ṣùgbọ́n kì í ṣe pé kó yọ̀lẹ́ láàláyì níṣẹ́ irọ́ o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ fa yálà àti ìfù tí màmú ń jẹ́ kó yé wa yìí
ẹni tẹ́ ń ṣe ẹ wá kọjú ẹ̀ sí ṣé wọn ń tẹ̀ tó wá fàyà láti fò tó lọ́n wá ṣàánú ẹ̀ ṣé òun ló wá yẹ kó ló máa wá fowó ṣe ní tí ò yẹ kó fowó ṣe nínú ẹkọ́nọ́mì tá a wà yìí lẹ́yìn kó o súnmọ́ Ọlọ́run kó máa fàdúrà tì ní tó bá dẹ̀ wà ńlẹ̀ ká máa pín mọ́ra wa lọ́wọ́ mò ń bọ̀. ohun tó bù mí màmá jẹ́ ò bọ́. Jálàtì fún aláàtì. owó tó bù mí kódà lè kún. Jálàtì fún aláàtì. ọmọ tó bù mí màmá jẹ́ ò kú. Jálàtì fún aláàtì. ilé tó bù mí màmá jẹ́ owó. Jálàtì fún aláàtì. bẹ́ẹ̀ ni lọ́la Káàbà gbogbo ohun tó bá wù mí má jẹ́ ó bọ́ mọ́ mi lọ́wọ́ o ọmọ tó bù mí má jẹ́ ó kú gbogbo nǹkan tó bù mí tó dáa ní mèremère má jẹ́ ó parẹ́ mọ́ mi lójú tó wá kù tó wù mí tí ò tí ì fún mi yálẹ̀ tí ì fò ọba àánú ṣàánú tèmi kó bá mi ṣe o tó bá ṣe wá ń ṣàánú wa ẹ̀jẹ̀ àmọ́ ń tà ń ṣe lọ́wọ́ tá a wà yìí tó ń ṣe ni àwọn champions mi ń kọ́ sáwọn yẹn ti wà ń bẹ̀ yẹn ẹ jẹ́ kí n ṣubú la jẹ́ kí n padà wá lọ báwọn champions mi ẹ máa múra sílẹ̀ o ṣe mọ̀ pé 07055646175 07056551075 mo ń bọ̀. yóò tàn káyé. Jálàtì fún aláàtì. lójú ọ̀tá màmá jẹ́ńjẹ́. Royal Pop Lollipop. La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy mo fẹ́ lollipop strawberry real pop lèmi fẹ́ èmi náà máa gba mango real pop sí rárá o ẹyọ kan ló máa gbé. èmi jà sí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà mẹ́rin ló pín sí. líla ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. Royal Park water 75cl 50cl àti 30cl Royal Park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti wí àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti Royal Park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street Ìlàsàmàjà Lagos. real pop lollipop. Erosimos catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àsèwò bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust Erosimos wọ́n ṣe gbẹ́ralé. Erosimos catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimos catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimos catering service ilé-iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 07044247984 07044247984. tested and trust Erosimos wọ́n ṣe gbẹ́ralé. ayọ̀ abara tíntín Alhaji Basọ̀run Babátúndé Tajudeen ló ti wá àti gbogbo àwọn ẹbí wọn ń kí màmá wa obìnrin àkọ́kọ́ tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Èkó arábìnrin Patience Bọ́láńlé Àǹpọ̀dé kú ayọ̀ oríire ọjọ́ bí wọn tó bá wọn láyé láàyè àti lálàáfíà ara lọ́dún yìí màmá wọn lọ́jọ́ bí amọ̀rírì pátákó tí ẹ kó nínú ọ̀rọ̀ ìdàgbàsókè ìpínlẹ̀ Èkó àti àtìlẹ́yìn tọkàntọkàn tí ẹ ṣe fọ́kọ yín ọ̀gbẹ́ni Dàpọ̀ Akínwùmí Àǹpọ̀dé nígbà tí wọ́n fi wà nípò gómìnà ìpínlẹ̀ Èkó àmúyangàn lẹ́jẹ́ fáwọn ènìyàn pé àti gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó lápapọ̀ arábìnrin Patience Bọ́láńlé Àǹpọ̀dé àwòkọ́ṣe lẹ jẹ́ fún gbogbo wa o àdúrà wa ni wípé ẹ ò ní tí ẹ ò ní tẹ́ ẹ ò ní bàjẹ́ ẹ ò sì ní dẹni ẹ̀yìn láíláí ọjọ́ ìbí tọdún yìí kò ní jáṣe mọ́ iwájú lẹ ó máa lọ a ó sì máa rí yín bá lọ́jọ́ gbogbo àyà Àǹpọ̀dé happy birthday ma Alhaji Basọ̀run Babátúndé Tajudeen ló ti wá olórí tẹ́lẹ̀ rí àwọn òṣìṣẹ́ ọba nípìnlẹ̀ yìí nígbà kan rí ló ń kí yín. Erosimos communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore.
àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé àgànláyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́ àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. ẹ̀yin champions mi mo níṣẹ́ ti wà níkàlẹ̀ abala tá a wà ní abala Rio Pop tí iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited tó ń ṣe onígbọ̀wọ́ ẹ̀ wọ́n wà ní nọ́mbà 15 Salamotu Street Ìlàsàmájà lẹ́kọ̀ọ́ àwọn ni wọ́n ń ṣe sweet Rio Pop ní sweet Rio Pop wà ní oríṣi mẹ́rin sweet onígi ni onígi tó gùn tó ṣe é gbámú dáadáa bẹ́ẹ̀ ni èròjà dùn tí ò dẹ̀ kì í fa bóyá pé nǹkan tí ò dá lára àwọn ọmọ a ní apple flavour a ní mango flavour a ní strawberry bẹ́ẹ̀ náà la ní passion àwọn kan náà ni wọ́n ń ṣe omi Royal Park water omi yìí wà ní ìpele mẹ́ta ní lẹ́jẹ̀ wọ́n a ní 75 cl a ní 50 cl bẹ́ẹ̀ náà la ní 30 cl mo ní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wáṣẹ́ ni àbí ẹ̀ wò pé gbogbo bí ìlú ṣe rí yìí mo fẹ́ máa ń kọ́ láti máa fi pọ̀wọ́ dà ẹ lọ kàn sí wọn ní nọ́mbà 15 Salamotu Street Ìlàsàmájà lẹ́kọ̀ọ́ kẹ́yìn náà kẹ́ẹ̀dì alápàtà sweet Rio Pop àbí omi Royal Park water ẹ̀yin champions mi ṣe ẹ ti wà níbẹ̀ ẹ má mo ti ń dúró dè yìí o 07056551075 07056551075 torí iléeṣẹ́ Rio Pop wọ́n ti kẹ́bùn wá bí gbà ẹ̀bùn ti wà ní. hello champion tẹ́ ẹ bá ti pè mí ẹ sún kúrò níbi ní etí ògbẹ́jì mi fẹ́ máa gbé ara mi ohun ara mi ni mò ń gbọ́. ẹgbẹ́tọ̀ ọlọ́run máa fún yín ṣe o. àmín. àgbà iléeṣẹ́ rédíò tó di tó náà. àmín sà. àgbà owó ni wọ́n máa rò tó. àmín o àmín. gbogbo àwọn tó wà bẹ̀ wọ́n ní ṣọ́ọ̀kù lágbára wọn máa lè wọ́n bọ̀rẹ̀. àmín. ókè ó dà. ẹ ṣé ẹ̀yin champions àmọ́ fi àdúrà ràn wá lọ́wọ́ ní gbogbo àdúrà yín pátápátá ló máa gbà lórí wa ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín. hello champion. báwọn ẹ ká sí. hello champion. ẹ káàsán náà. tó o mọ slogan mi ni o lè jẹ̀bùn lórí Rio Pop tó o bá ti mọ slogan Rio Pop tí n bá ti sọ fún yẹn pé hello champion wà ní hello Rio Pop ṣé bó fẹ́ jẹ̀bùn ní hello champion. hello Rio Pop. Rio Pop. Yes. kí lorúkọ ẹ níbo ló ti ń kù. hello. mo dá yín lò. kí lorúkọ ẹ níbo ló ti ń pè. Jùmọ̀kẹ́ láti Ìdímù. ọmọ ọdún mélòó ni ẹ. 25. lórí Rio Pop àwọn kéékèèké ni ẹ fẹ́ jàgà ẹ fẹ́ jẹ bọ́tù ṣé ìfẹ́ máa gbé lunch box lọ sí school ni bí mo ṣe máa ń sọ fún yín mo lẹ́yìn àgbàlagbà yẹn a máa kì í kò tí kàn yẹn má wọ̀ọ́rì ṣùgbọ́n lọ́wọ́ ẹ̀ ní abala Rio Pop àwọn ọmọ kéékèèké àwọn ni àpagbò fún. hello champion. hello lollipop. abala Rio Pop ni abala tó wà lórí afẹ́fẹ́ tá à ń ṣe lọ́wọ́ pẹ̀lú nínú ètò àgànláyé pẹ̀lú Jùmọ̀bí iléeṣẹ́ Rio Pop wọ́n wà ní nọ́mbà 15 Salamotu Street Ìlàsàmájà lẹ́kọ̀ọ́ àwọn náà ń ṣe sweet onígi Rio Pop tó wà lóríṣìí mẹ́rin àní strawberry àní apple àní passion. hello champion. ẹ wò ó ṣe rí tẹ ẹ bá ti ń pè mí tẹ ẹ fẹ́ jẹ̀bùn mo lágbára láti kẹ́bùn wá fún yín mo lágbára láti pé kẹ́ ẹ pè kẹ́ ẹ jẹ ẹ̀bùn àmọ́ mi ò lágbára wípé tẹ ẹ bá ti ń pè mí kí n máa gbóhùn ara mi àbí kó máa ṣe kẹ́ ẹ wá dúró sẹ́gbẹ̀ẹ́ rédíò mo máa kọ́ tiẹ̀ ní o mi ò ráyè o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá wa sọ lọ mo ní pé bá ṣe wà yìí ẹ má jẹ́ ká máa léra wa léré tí ò ṣe é sá ẹ má jẹ́ ká máa léra wa léré tí ò ṣe é sá ẹ̀mí tó bá gùn ló ń sàn ya gbogbo ń tàjọ fèsì yìí èmi mọ̀ pé Nàìjíríà ṣe máa dà àmọ́ kó tó wá dà kò ní bẹ́ẹ̀ mi nínú ààrẹ o èmi náà ò dẹ̀ fẹ́ kó bẹ́yìn náà nínú ààrẹ ni mo ṣe ń sọ fún yín wípé ẹ má sáré mọ́tò kọlù kéèké. hello champion. hello champion. hello Rio Pop. ọmọ ọdún mélòó kí lorúkọ yín ta ló ń sọ̀rọ̀. bàbá ẹ̀ ló ń sọ̀rọ̀ orúkọ wọn. bàbá ò lè jẹ̀bùn ẹjọ́ nítorí Ọlọ́run ẹ gbé fọ́mọ yín tí ò bá ti lè bá wa sọ̀rọ̀ àfẹ́ kí dáàdì bá wa sọ̀rọ̀. òbí mà.
ẹ ṣeun. àwọn ọmọ kéékèèké ni wọ́n ń jẹ tó lẹ́yìn òkè ńlá súwìtì onígi so nǹkan tí mò ń sọ fún gbogbo ẹ̀yin tèmi lórí ètò Àgànláyé lọ́sẹ̀ yìí ni wípé ẹ jẹ́ ká máa ní sùúrù fúnra wa tí a bá wà lálàáfíà ara tọkàn wa balẹ̀ la máa lè pìtàn wípé láyé ìgbà kan nígbà tí à ń ṣe báyìí kó tó wá di wípé ó dà tó mọ̀ pé ó máa dà o á dà ní ojú ẹ̀mí mi lójú ẹ̀mí tí lágbára Ọlọ́run ó máa dà ìlú yìí máa dùn ó máa ti gbọ́n ṣùgbọ́n kó tó dé ẹ má jẹ́ àsáré mọ́tò ká kọlù kẹ̀kẹ́ ẹ jẹ́ ká ṣe gbogbo nǹkan níwọ̀ntúnwọ̀nsì. hello champion. hello Yoko. kí lorúkọ ẹ. orúkọ mi ni Abdulhamid Mohammed. ọmọ ọdún mélòó ni ẹ Hamid. 13 years old. kíláàsì wo ló wà. tó wọ́n ní nẹ́tíwọ̀kì lọ́gẹ́ tó ń lo fóònù mo ní kẹ́ ẹ má gbàgbé wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Àgànláyé gbogbo ẹ̀yin olólùfẹ́ rédíò Lagos ẹ̀yin olólùfẹ́ Jùmọ̀bí Omiṣore ẹ lọ tẹ̀lé wa lórí Instagram official Jùmọ̀bí Omiṣore àbí kẹ́ ẹ lọ sórí YouTube wa gbogbo àwọn ètò wa tá a ti ṣe tipẹ́tipẹ́ gbogbo episode tó bá wù yín tẹ́ ẹ fẹ́ tẹ́yìn fẹ́ràn ń bẹ́ẹ̀ ni àwọn èèyàn tá a ti gbé wá tẹ̀ tiẹ̀ sí ń bẹ̀ ìjọ́ tó a gbé wọn wá ni gbogbo ẹ̀ lẹ́ máa rí bẹ́ẹ̀ ẹ má wàá gbàgbé láti like láti subscribe àti láti follow wa lórí YouTube bẹ́ẹ̀ náà ni a wà lórí Facebook ẹ̀dẹ̀ má gbàgbé mo níṣẹ́ ìfẹ́ fún ọmọ fọkàn ni abẹ́yìn gbéyàwó fún ọmọ ẹ wá ń wá lága tó máa jẹ́ kóde yín dùn ẹ pè Jùmọ̀bí Omiṣore sórí 07044247984 07044247984 ó tún yòókù tún di lọ́jọ́ mẹ́jọ ká tún máa pàdé lórí àkọ́tún ètò Àgànláyé Jùmọ̀bí Omiṣore lórúkọ tèmi ọmọ wọn nífẹ̀ẹ́ òòyì bí tójúmọ́ rere tí wọ́n sí ilé ayé mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́ bọ́tìnì mi Dámilọ́lá Adébáyọ̀ ó jábọ̀. ọ̀gá ńlá ni kò ṣe fara wé. Kíndà tí orúkọ mi. More music on trendybeats.com.